ẹlẹ́ẹ̀kejì tí ó máa jẹ́ kọ̀díyà sáà nínú rédíò nílọrin yìí ọ̀pọ̀lọpọ̀ ń tá a bá ń gbọ́ nílọrin nínú rédíò wọ́n bá jẹ́ ń tá a lè dá sí tá a ní mímọ̀ rẹ̀ á dá sí tọ́ra ànífẹ́kẹ́ nìkan ọba ń tí àwọn bàbá yìí ṣe jẹ́ wọ́n gbé àfáà kan wá nínú rédíò láìpẹ́ yìí wọ́n ní wọ́n sọ̀rọ̀ ń pa tẹ̀sùbà ń tọ́ sọ fún wa ńlẹ̀ yìí ni wípé gbogbo ẹni ọba bá tẹ̀sùbà wọ̀ náà ó ní ẹni ọba yìí bá tẹ̀sùbà àti kó sínú ẹbọ ọlẹ́ni bá bá tẹ̀sùbà ó ní kò sínú súnà nábì má náà nígbà wa gbọ́ nínú rédíò mọ́ gbọ́ ọba yìí fọ́ra mi mọ́ wá dé yàyín nísìnyí èyí ń bẹ nínú ọ̀rọ̀ tí mo ti fẹ́ sọ tẹ́lẹ̀ àmọ́gbà mo tún wá dé yàyín mo tún wá bá tẹ̀sùbà lọ́wọ́ àwọn bàbá wọn á wò pé tọ̀ sáwọn bàbá wa náà ní dọ́gbọ́n bá wí àbí ó fẹ́ kí àwọn èèyàn àwọn àjíyàlù tá ń bọ̀ wá ká mà wípé ń táwọn bàbá yìí ń ṣe tá a bá wọn bá lánàá wọn bóyá nínú àánú iná ni wọ́n wà ń tẹ́ ń sọ fún wa nù yọ wá sọ yìí ń wá ń sọ ń lu mímọ́ yọ sọ yìí ń sọ ń lu ìbáàdà yọ sọ yìí ń sọ ń lu tẹ̀sùbà nítorí wọn fi bí ìdílé yìí tó fi rí báyìí tẹ̀sùbà ni bí tẹ̀sùbà ọba bí ìdílé yìí kọ́ da tẹ̀sùbà tó ní ọ̀dà àwọn náà ló bí ìdí lọ́rin ní ti ń jẹ́ ẹbọ òfin ráyè ẹ̀yin tẹ́ ní tẹ̀sùbà ọ̀dà ìlú yín ṣe bí àwọn èèyàn àtẹlẹ́gùn lẹ́ẹ̀jọ́ ń gbé àwọn ọba kúfẹ̀ kan máa fa tẹ̀sùbà wa lọ kọ́lọ́wọ́n ọba wa mú lọ́rin lọ́wọ́ bó ti mú lọ́wọ́ yìí kọ́ má pàmálẹ̀ rẹ̀ àmọ́ kẹ́mi ń bẹ tí wọ́n bá ń pè nǹkan ọ̀dà bàbá wọn wípé ọ̀dà àwọn tí wọ́n pè ọ̀dà ni wọ́n mẹ́rin wá tí wọ́n fi ní ọ̀dà ó yẹ káwa tá a sọ wípé tá a sọ fáwọn èèyàn wípé ọ̀dà tọ́ra àwọn èèyàn ń pè mí wọ́n ń bí mí láì máye ìwọ́n ń dá wọn lóhùn mọ́ wá rí pé dáhùn tí ń dáhùn ní kì í kárí àfi ká sọ ọ́ lérí kínní yìí ọlọ́run lọ́mọ yá dàdí àwọn tí ń wò wá báyìí nígbà tí ń ṣe lọ́wọ́ yìí àtàwọn tí ó padà tún máa wò wá nígbà tá a bá parí ẹ̀ àfi ká wá ní instrument àbí tá a fi pàdé rẹ̀ ìdí mo fẹ́ dá padà sọ́dọ̀ àwọn tí wọ́n ń wí bẹ̀ ni wípé àwọn tọ́já ṣáájú wọn láwọn tí wọ́n ń jẹ́ alùzúnà torí gbogbo wa yìí alùzúnà ni wa àwa alùzúnà àwọn sárábí tí wọ́n ń gbé alùzúnà rù alùzúnà làwọn náà àwa súfì náà alùzúnà làwọn náà nítorí ajá alùzúnà ni pé ọ̀nà ìran mẹ́ta ni alùzúnà àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn gún ọmọ wọn ò mọ̀ pé mẹ́ta ni alùzúnà pín sí alakọ̀kọ́ wọ́n ń pè é ní alẹ́ azariya alẹ́ azariya àwọn làwọn tí wọ́n ru alùzúnà wọn òun lójú ọ̀nà ahamadu ọmọ anbali òun ni lídà wọn òun ló ní azariya nínú àkídà ẹlẹ́ẹ̀kejì ní alẹ́ aṣáàríyà aṣáàríhùn làwa ní gbogbo wa yìí aṣáàríyà làwa ń súfí a sì rí nu súfí náà tó wọn náà jẹ́ azariya tàwí wọn ṣé abdulkadiri ojú ọ̀nà azariya àwọn lòun náà wà amadu ọmọ anbali lọ́tẹ̀lé àmọ́ àwa ń tẹ̀lé abúlé azanilẹ̀ aṣáàrí tàbí ń jẹ́ azariya ẹlẹ́ẹ̀kẹta ní alimátùrídíyà abu manzuru alimátùrídí àwa mẹ́tẹ̀ẹ̀ta àwọn alùzúnà kan náà gbogbo wa àwọn kan lẹ́ẹ̀mọ́ wọn kàn kọ́ kìnìún sí ara náà fi ń pè wọ́n ní ahalu sunna so sufi táwa ń jẹ́ yẹn pé àwa ní ọjà wa náà ò lè máa sọ pé ahalu sunna ma inú àwọn tí wọ́n ń tẹ̀lé tí wọ́n jẹ́ lídà lójú ọ̀nà tí ń jẹ́ sunna inú ẹ̀ ní Ibn Bas ayébẹ̀kọ́ agbani ọ̀rọ̀ rẹ̀ mọ́ wá fẹ́ sọ ká fi fún wọn lésì wípé tẹ̀sùbà tá a bá wọn bàbá wa tí wọ́n ń fà tí wọ́n fi lé wa lọ́wọ́ o kò sábúrú ń bẹ̀ ní tí wọ́n fi ní tẹ̀sùbà ọ̀dà òun ni pé wọ́n là nábì kala nábì máa kà wọ́n ní torí pé ànábì ò ṣe wa kullu ma la yaf'alu ar-rasul fa huwa bid'ah ó ti yé báwọn níta nábì ọba ti wá ṣe ó di bídíà níbo yẹ pé ìkàlà nábì máa kà àwa náà gbọ́dọ̀ máa ka ìka àdúrà nábì ó sì kọjá 33 subhanallah 33 alhamdulillah 33 la ilaha illallah 33 wùlà nábì máa ṣe àmọ́ àwa ò lè ṣe subhanallah 33 kọ́kọ́ fà wá tọ́lá nábì ọlọ́run ti parí tiẹ̀ ọlọ́run lọ ọ̀sẹ̀ mi máa ṣe kọ́dà bọ́ ọba tún sẹ̀mí ọ̀ lẹ́sẹ̀ ńdọ́ wọ́n bá máa ń tó wù ọ́ mo ti yọ̀ǹda rẹ̀ kọ̀ yọ̀ǹda èmi àti ẹ̀
ní oníjẹ́ ta jírí ọ̀ràn àwa àbí káwọ́ wá bíi 70,000 àbí káwá kèétí tó àbí káwá mílíọ̀n káwọ́ máa sá lọ torí pé nù hasu tí ànábì níhun ọlọ́run ò fún àwa nírú rẹ̀ láàbí lè tẹ̀lé ànábì ń bi à ń ka ìka 30 sẹ́wárí tábàfẹ́sà nǹkan 1,000 ẹ̀rí pé 30 ìka yóò ṣe sa 1,000 nígbà wàhálà ànábì kò ṣe bẹ́ẹ̀ talawari tó ṣe bẹ́ẹ̀ táwa fi ń tẹ̀lé àwa ṣàlàyé fún wa alákọ̀ọ́kọ́ ni Abu Huraira yìí okùn lòun ta ń kókó sẹ́nà pé ńgbà náà kò tí ì sí irú kí nípa mi ṣe tẹ̀sùbá yìí ó wá ta okùn ní kókó lọ́nà 1,000 okùn yìí ní wá kó kalẹ̀ kọ̀ wá ní sùn lálẹ́ àbí kókó rí okùn lẹ́ẹ̀mejì yóò kórì ẹ̀ lẹ́ẹ̀mejì tí ń jẹ́ 2,000 ní fi ṣe la ilaha illallah kó tó di pé yóò sùn lálẹ́ tí Abu Huraira bá ṣe báyìí tá nàbí sì ka ìka tí ọ̀kan nù sàábì rẹ̀ tó sì jẹ́ gbajúgbajà sọ̀hábà tó yẹ kó òun gan làdíìsì rẹ̀ pọ̀ jù tó ń wá lo okùn bẹ́ẹ̀ bàbá wa tẹ̀lé Abu Huraira tá a tẹ̀lé ànábì ń bi à ń ka ìka ẹsẹ̀ wádà. ẹlẹ́ẹ̀kejì ni Sa'adu bunu Abi Waqqas àwọn méjèèjì yìí wọ́n ní tí wọ́n fi ṣe òkà táwọn náà fi ṣe tẹ̀sùbá. Ibnu Basi tó wá jẹ́ olórí wọn gbà wọ́n bí wípé wà fà kíní yìí dàrú máa lójú ni wọ́n ní tẹ̀sùbá tí àwọn mùsùlùmí ń kà tí wọ́n fi ń ṣàdúrà àwọn ń súfì yìí ìjẹ́ ẹ̀rí pé tẹ̀sùbá náà ẹ̀rí pé bídíà ni wọ́n ń ṣe kódà èsì tí Ibnu Basi fún wọn rí. Ar-rajihu fi hadhihi al-mas'ala. ó ní èyí tó jẹ́ tó borí tó jẹ́ èyí tí ó borí nù béèrè tẹ́ béèrè yìí. Annahu la haraj fi dhalika. ó ní kò sí pírọ́blẹ́mù ká máa fa tẹ̀sùbá lọ Ibnu Basi ló wí bẹ́ẹ̀ Ibnu Basi yìí sì ní òun lọ gá àwọn alùsùnà. li'annahu farabalẹ̀ ètò jẹ́ aṣọ eléyìí ni pé ẹni tó sọ̀rọ̀ ní rédíò yẹn ọmọ àlọ́rin náà ni kọ̀ wá kà á débẹ̀ àwọn ẹni tí ń tẹ̀lé kọ̀ kà á débi tí wọ́n ti béèrè lọ́wọ́ ẹni tí ń tẹ̀lé ẹnu àwọn tí ń pé kọ̀dà lòún mú lọ́wọ́ ó sì gbalẹ̀ iṣẹ́ rédíò rọ àwọn ń dá padà fún kó lè mà wípé ìlú yìí ìlú mà ní ìmà kékeré ó sì ràn lọ́rin bẹ́ẹ̀ abá gbé mà kékeré lọ́wọ́ bàbá ló ń ṣe lọ́rin yìí wọ́n gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ kò ní sí nǹkan kan tí ó kù lọ́wọ́ rẹ̀ Ibnu Basi ní la haraju fiha ó ní kò sí pírọ́blẹ̀mù mbẹ̀. li'annahu warada an ba'di sahabiyya. ó ní torí pé ó wá látọ̀dọ̀ àwọn obìnrin tí ń jẹ́ sàábé. wa an ba'di salafi. àti àwọn sálàfí. at-tasbihu bil hasa wa bin nawa. ó ní ká máa fi ẹ má bínú torí Ọlọ́run ìrìn wá jìnnà ní àbá ìmúníkàbọ̀ dúró ọ̀nà wa ìrìn wá ó jìn díẹ̀ ni. ó ní kí á mú kí ló pé alhazọ ká mú òkúta kéékèèké ká kó kalẹ̀ ká máa fi ṣe òǹgà àbí ká mú kóró dàbídùn ká wá lu kọ́pọ̀ dáadáa ká wá lu ká wá fi okùn sí ó ní ká máa fi ba tẹ̀sùbá ó ní kò sábúrú mẹ́. lakinna al-asabi'a afdal. Ọlọ́run jọ dàbọ̀ ó ní ṣùgbọ́n lakinna al-asabi'a afdal àmọ́ èyí tí ọlọ́lá jù àní òun mọ̀ fẹ́ kẹ́ ẹ mú lọ́wọ́ ó lè yí tọ́ dáa jù òun ni ká ka ọwọ́ amẹ́ni tí ó bá ka ọwọ́ tí àdúrà tiẹ̀ bá ju 33 lọ kó mú tẹ̀sùbá ó ní la haraj ń bọ̀ tí wọ́n bá kọ́kọ́ gbé nǹkan wá tẹ́ bá kọ́ bè lọ́wọ́ àwọn àbá tí wọ́n bá ti kọ́kọ́ dáhùn pé la haraj gbogbo ń tó kù lẹ́yìn àwáwí ni èyí tó kọ́ wù lẹ́kọ̀ọ́ mú pé kò sí problem àbí tí wọ́n bá ní la bas wọ́n bá ní kò sí wàhálà ń bẹ̀ àmọ́ ká ṣe báyìí lọ́wọ́ dájú ọlọ́dájú nítorí ẹni ó ka ọwọ́ lọ́dájú láyé ní ìka ọwọ́ fi dájú sàábé tó pa tẹ̀sùbá òun ló tún dáa tẹ̀lé torí àwọn ni Abdul umma ba'da nabiyyi ha lẹ́yìn ànábì àwọn tó lọ́lá jù ìjà gbé bá a bá ń sa tẹ̀sùbá àwa wà nípò ẹlẹ́ẹ̀kejì sáà nàbì ẹni ó sì gba kò kejì náà kò sábúrú ń bẹ̀ èyí wọn náà tó àbá subhana rabbika rabbil izzati amma yasifun akramakumullah.